bí bàbá Akíntóyè ò bá bẹ̀rẹ̀ pé ká lọ sínú Yorùbá nation bó ṣe sọ ẹ ní mú òmìnira jáde. I have it on a credible intelligence. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa. The next phase of ntí wọ́n ń pè ní àwọn òmìnira tí Dúpẹ́ Onítìrí, mo fẹ́ really specify orúkọ ẹ̀ without mixing it so that a lè wà on record lẹ́ni 4th tó jẹ́ American Independence Day aago 9 àbọ̀ lólù. Intelligent tó dọ́dọ̀ mi ni pé Dúpẹ́ Onítìrí, Wálé Àlí, Ìjìnlẹ̀ àti Kalẹ̀jáyé àti drug addict tó wà l'Amẹ́ríkà tó ń pè rẹ̀ ní Queen B pẹ̀lú Jimmy Boy wọ́n recruit àwọn kankan ní African country kan tó máa kó wọlé tó máa wá destroy ilẹ̀ Yorùbá. Credible intelligent with Ìyá Kogi. Gbogbo tẹ́ ń gbọ́ láti ọ̀dọ̀ Ìyá Kogi in the last few days tó jáde lánàá kò ń ṣe tí ó ṣe ń bọ̀. Àwọn tó ń kó bọ̀, they are not in big numbers, but gbogbo wa la mọ̀ tó ń pè ní machineries. Iṣẹ́ machineries dẹ̀ ni pé tó bá dé ìlú kan, wá fa sùrùtù tí sùrùtù yẹn dẹ̀ máa fa nǹkan míì. Let me put it again, for record purpose, the intelligence that has been received is confirming that Dúpẹ́ Onítìrí, she is now trying to bring in external Africans. Location bí tí wọ́n ti ń bọ̀ ni àìtí pinpoint. Ìgbà tó fẹ́ dé àìtí really pinpoint. But it is on credible information that Ijinle is aware of this. Wale Ali is aware of this. What Igbasho Yakori Bekuro who are aware of this. I can say that. But Ijinle won't pay. Wale Ali money pay. The Queen B money pay. Ajekale Abaja Kanu o money pay. Ìyá Kogi money pay. Àti Jimmy Boy. Ní kẹ́ má pa àwọn èèyàn wọlé láti wá bá federal government jà. Ní kẹ́ má pa àwọn èèyàn wọlé. But it has got nothing to do pẹ̀lú Professor Banji Akintoye. Kò ní kankan ṣe pẹ̀lú Chief Banji Ayiloge. Ẹ jẹ́ n rephrase ọ̀rọ̀ yẹn. Kò ní kankan ṣe pẹ̀lú Professor Adebanji Akintoye, the leader of the Yoruba self-determination movement. Tí gbogbo wa wà lórí ẹ̀. UK is also monitoring what is happening. Bẹ́ẹ̀ ni àwọn other countries around the world. Wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ Yorùbá. This is the credible intelligence that has reached my desk. And let's say this clearly. For ẹ̀yin diaspora tí ẹ fẹ́ initiate eléyìí torí pé ẹ fẹ́ gba Yorùbá nation láti ọ̀dọ̀ Dúpẹ́ Onítìrí, ẹ ti rí pé ó gbọ́dọ̀ di by force based on the fact that ọ̀nà tó ń tọ̀ yẹn pé kò sí any iota of truth. Kò sí any iota of truth. Títí dé gbogbo tó ń sọ pé òun ní lẹ́tà kankan. Gbogbo ọ̀rọ̀ lẹ́tà yẹn is all fàbú. But wọ́n fẹ́ gbé àwọn kan jáde nínú African country kan. Gbogbo numbers tó fẹ́ gbé wá is less than 100. But they can create a lot of havoc. And that havoc can then be lead into our tá náà ń ṣe Yorùbá nation. Ẹ sọ fún Dúpẹ́ Onítìrí. Gbogbo ọ̀nà tó ń gbà, we are also ahead of you. Ijinle is playing a little bit of Entowa stupid. Ijinle is a criminal. Ó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ nítorí pé tó bá ń ṣe program, mo máa ń study, mo ń wò ẹ́ láti ta. Ó mọ̀ pé kò ń ṣe èní ló parọ́ fẹ́ mi nígbà tí mo wá sí Turkey. Ó ní òun ra íńtánẹ́ẹ̀tì $250. I kept that to myself. Torí mo wonder pé how can that be possible? Èmi tẹ́mi gan gbé ní UK. It will be very, very difficult. Nígbà tí wọ́n mú ẹ, a ṣe ètùtù,
èmi fúnra ara mi send owó sí Nàìjíríà pé kó ṣe ètùtù fún ẹ nítorí pé kí ni in tí o kó rẹ sí tíyàwó ẹ mọ̀ nípa ẹ̀ Ifá jẹ́ kó mọ̀ Oracle sọ fún mi pé o máa pẹ́ níbẹ̀ ìwọ ló mọ̀ tó ṣe àti in tó ń ṣe nínú Turkey ìyẹn ní kankan ṣe pẹ̀lú mi olúkálukú ló ti ń gbé níbi tá a ti ń gbé kó tó di pé Yorùbá nation dé the same goes with Jimmy Boy the same goes with Wale Ali olúkálukú wà ní base orúkọ tèmi Ọláyọmí Koiki ni mò ń jẹ́ mo dúró tán mo ti wọ Turkey mo ti jáde mo mọ̀ pé wọ́n lè wọ UK but tá a bá fast track sẹ́yìn Jídé Ìgè tó ń bẹ pẹ̀lú Yorùbá media tẹ́lẹ̀ ó jẹ́ kó yé wa pé ojú owó ń pọ́n Ìjìnlẹ̀ lójú ẹni tí ó bá rántí Jídé Ìgè òun ló gbé Jagamu jáde níbi tí Yorùbá media ń ṣe program tó ń threaten níjọ́ náà lọ́hùn kò sí pẹ̀lú wa mọ́ ó ti rọra láìlò but òun ló fún wa ní intel pé Ìjìnlẹ̀ ń bá òun sọ̀rọ̀ fóun fẹ́ wọ Amẹ́ríkà ṣé wọ́n wá ń promise Ìjìnlẹ̀ pé wàá lè wá sí Amẹ́ríkà ní gbogbo tó ṣe ń ṣe yìí so that gbogbo tó ń ṣe tó bá lè sá kúrò nínú Turkey wàá lọ jókòó sí Amẹ́ríkà let me say this clearly UK lèmi náà wà Turkey nìwọ wà tó bá fa wèrè lọ́yàn nísàlẹ̀ tí UK government bá point reference sí mi ibi tó wọ̀ nínú àgbáyé a máa gbé ẹ jáde the same goes to Wale Ali UK nìwọ wà mo mọ̀ yẹn tẹ́lẹ̀ UK lèmi àtẹ́jọ́ wà intelligent máa gbé gbogbo wa ni but ẹ̀yin tẹ́ wà nílé ẹ jẹ́ kí n fi tó yín létí gbogbo intíyà Koiki ń play yẹn tí ó jáde láti àná tí Lady K àtàwọn bàbá Èkìtì it is a fact nítorí pé wọ́n fẹ́ recruit to just a small numbers of àwọn kan láti African country kan tó máa gbé wọnú ilẹ̀ Yorùbá tó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí pààyàn wọ́n máa bẹ̀rẹ̀ sí destroy so many things but in tó máa ṣe ni pé wọ́n máa link ẹ̀ mọ́ Ìgbòho wọ́n á link ẹ̀ mọ́ bàbá Akíntóyè wọ́n á ní àwọn lọ ṣiṣẹ́ yẹn mo wá fẹ́ fi iná jó ẹ lẹ́nìí ìwọ tó ń pè ní Dúpẹ́ Onítìrì iná àrá mo tún fẹ́ fi jó ẹ kékeré ni mo ṣe fún ẹ tẹ́lẹ̀ pẹ̀lú ìbálẹ̀ mo wá fẹ́ rán iná àrá sí ẹ láàárọ̀ ẹ̀ gbogbo iná tí bá jó sí ẹ lára lẹ́nìí gbogbo ẹ máa mú ẹ lára nítorí pé bàbá Akíntóyè tó fẹ́ destroy kó tó destroy wọn èmi náà destroy wọn so mo ti print picture jáde again láàárọ̀ ẹ̀ gbogbo bí tí ẹ̀yin abiyamọ ayé bá wà ẹ máa fi àmì sí iná tá máa fi jó Dúpẹ́ láàárọ̀ ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe láti fẹ́ fi da ìrìn àjò yìí rú kí iná náà kó máa rùn ẹ́ níbikíbi tó bá wà iná kó máa rùn ẹ́ ní gbogbo ibi tó bá wà iná máa rùn ẹ́ ní gbogbo ibi tó bá wà ìwọ náà pè ní Dúpẹ́ Onítìrí tí o wá dá wàhálà sílẹ̀ sínú ìrìn àjò Yorùbá nation iná máa rùn ẹ́ á mú ẹ látòkè á mú ẹ láti ìsàlẹ̀ á rùn ẹ́ o ò ní rí ọ̀nà gbẹgbà gbogbo bó ṣe fẹ́ da ìrìn àjò yìí rú láṣẹ àwọn tó láyé tó lọ́run inú àrá ò ó máa rùn ẹ́ bó ṣe ń ràn níbí báyìí ó máa bá mi rùn ẹ́ ó ti rí bẹ́ẹ̀ ó kọ́ yẹ kan sí gbogbo ẹ̀yin tó kù láti Ìjìnlẹ̀ Wálé Àlí Jimmy Boy Ìyá Koiki gbogbo ọ̀nà tẹ́ ń gbà pé ẹ fẹ́ fi da ìrìn àjò Yorùbá nation rú inú àrá ni kó máa ràn yín Èdùmàrè inú àrá ò Èdùmàrè máa ràn wọ́n lọ́mọdé lákékè ẹ̀yin diaspora tẹ́ ń sọ́pọ́tì wọn tẹ́ ẹ nítorí pé ara ń kan wára ṣe ń ṣe léètà ń ṣe nítorí pé kò sẹ́nìkan kan nù yín tó mọ̀ tẹ́lẹ̀ pé Yorùbá nation máa dé àfìgbà tí bàbá Akíntóyè inú àrá ò kó máa ran gbogbo Èdùmàrè iná ó ti rí bẹ́ẹ̀ kó bá mi ràn yín délẹ̀ bó ṣe ràn kò tí ràn dáadáa bá ràn yín tó kù bá mú ìtókù bọ́lẹ̀ iná ò ẹ bá mi mú gbogbo ìtẹ̀ ń ṣe tẹ́fẹ́ fi máa yọ àwọn tó wà nílé àwọn mídíà wa tó ń ṣiṣẹ́ takuntakun gbogbo iná tó ń ràn lára pépà yìí tó máa ràn wọ́n yín lára láṣẹ àwọn tó láyé tó lọ́run nítorí pé ẹ gbọ́ nípa Yorùbá tẹ́lẹ̀ àfìgbà tí bàbá yẹn jáde tó ní òun fẹ́ Yorùbá nation pé òun fẹ́ kó wa jáde tó fi wá di pé Dúpẹ́ dé tó fẹ́ wá da gbogbo ẹ̀rú iná bá ràn ẹ bá mú látòkè bá ràn dáadáa iná bá ràn dáadáa ẹ ràn ọmọlẹ̀ ọmọlẹ̀ ọmọ àjọmọ́lẹ̀ torí pé èèyàn bí nìyẹn
torí pé èèyàn burúkú ni yẹn àṣẹ torí pé o dé ìwọ ló dàrin àjò irú iná bá ràn ẹ́ dáadáa àṣẹ ẹ bá Èdùmàrè túbọ̀ ràn àṣẹ wà àṣẹ wà nìtìrẹkẹ àṣẹ tó ràn mọ́bẹ̀. àṣẹ now nígbà tá a ti fi iná ran Dúpẹ́ mọ́lẹ̀ iná yẹn ti ràn mọ́lẹ̀ bẹ́ẹ̀ni ara máa jó ẹ nítorí pé Ìgbòho jáde kò pé 24 hours kò pé 24 hours ẹ̀dẹ̀ tún jáde ẹlẹ́mìí release statement ẹni mo kọ statement pé statement yẹn wá líǹkì mọ́ pé a tún rẹkọmẹ́ndì àbá ń Dúpẹ́ àbí à ń sọ pé iṣẹ́ takuntakun ni Dúpẹ́ ṣe. It shows that ẹ mọ̀ dájú pé Ìgbòho òun ni ẹni tí Ọlọ́run Elédùmarè filẹ̀ fún àwọn ọmọ Yorùbá. Mo wá ń sọ fún ẹ lẹ́nìí gbogbo bẹ ṣe ń gbé ìgbésẹ̀ pé ẹ fẹ́ damage Ìgbòho ẹ fẹ́ pa integrity ẹ lè rí pa gbogbo yín pátápátá ẹ kéré gan. ọkẹrẹ oṣù nọ́mbà. Tẹ bá mọ̀ pé ní àyà ẹ̀ níbikíbi tẹ bá wà á fún yín ní 24 hours ẹ̀yẹ́ sọ̀kalẹ̀ wá sísàlẹ̀ kí àwọn ọmọ Yorùbá rí yín nílẹ̀ Yorùbá gangan pé ẹ̀ ń bá wọn ṣe Yorùbá nation òmìnira tẹ̀ ń ṣe ẹ̀ lè sọ̀kalẹ̀. Wọ́n lè sọ̀kalẹ̀ wọ́n lè sọ̀kalẹ̀ olórí burúkú ni gbogbo wọn. nítorí pé kí ni olè tẹ́fẹ́ ń parọ́ fún àwọn ọmọ Yorùbá tẹ́fẹ́ fi wá dá ara $1 million tó fẹ́ gbà tó bá fi ṣe náà nìyẹn iṣẹ́ burúkú tó fi ṣe àwọn ìyá kan torí wọn ò tí ì pè dáadáa wọ́n sì ń dáwó fún wọn wọ́n fi àwọn yáwó wọ́n náà wọ́n fi Yorùbá nation fi yáwó àwọn olórí burúkú. Long live Babanja Akintoye, long live Dr. Sunday Adeyemo Mayasola Agbowosha, long live sons and daughters of Yorùbá nation. Ọlọ́run ní fún wọn ṣe. Nítorí pé àṣírí yín ó ti tú ọ̀rọ̀. Àṣírí wọn tú náà ni. Àṣírí yín ti tú. Gbogbo àṣírí wọn ló máa tú lójoojúmọ́ nítorí pé inú kọlà fi ń ṣe Yorùbá nation. Tí ẹjọ́ ń sọ pé ẹ fẹ́ gbé òmìnira wọlé láti November tẹ́lẹ̀ ẹ declare tí ẹ wá ń fìyẹn ẹ fi ń kàjọ ọmọ Yorùbá ẹ wá ń sọ pé ara ló ń tà wá. The same day tá à ń ṣe program fún olóyè Sunday Igboho ṣe rí pé ẹ ní iota of truth. Wọ́n ní o nothing like that ní iota of truth bẹ́ẹ̀ ni. Ẹ wá jókòó ẹ wá ń condemn táwa ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ti gbàgbé. Ẹni bí ni wọ́n. Tẹ́yìn bá rántí pé gbogbo àwọn tí ẹ fi sínú àárín wa kọ́ máa fímú fúnlẹ̀ pé kọ́ máa lọ wá àṣírí Ìgbòho nítorí pé ẹ fẹ́ mú àṣírí ẹ̀ àṣírí Ìgbòho gbọ́ngàn lẹ́ wà. Wọ́n lè rí. Ṣàyídé wọn bọ̀tá ó fẹ́ mú àṣírí Ìgbòho. Wọ́n tẹ́ lè rí Ìgbòho gbọ́dọ̀ ṣàṣírí ẹ̀ fẹ́ẹ́ kankan. àṣírí yẹn tó bá rí àṣírí Ìgbòho tán òun á lè di wọ́ríọ̀ fún yín àbí kọ́tẹ́ fẹ́ kọ́ nìyẹn gbogbo Ìgbòho mọ̀. Ọmọ bọ̀tá abọ́ ló wà lẹ́nu ọmọ àlè. Mo sọ fún yín pé calculator tọ́lọ́run Elédùmarè dànù. Mo ní sẹ́ Yorùbá nation èmi ni last man standing yín tó bá jẹ́ pé èmi kọ́ ni last man standing. Koiki job well done ó kú iṣẹ́ bọ́dà mi àtàtà. Tí mo wà nílé pẹ̀lú Ìgbòho fún oṣù mẹ́fà. Ẹ kú iṣẹ́ ẹ̀yin sọ̀rọ̀ Yorùbá gidi Lady K job well done. Tí kò bá jẹ́ pé èyí dára job well done. Yorùbá nation tá à ń ṣe yìí á ti parẹ́ pátápátá. Yorùbá wuyi job well done. Mass burial job well done. Bàbá Lẹ́kìtì job well done. Ọmọlúkà job well done. Àwa ta tó wà lábẹ́lẹ̀ tá à ń jà àyà yìí náà bíi ìjáyà Prince Jaja job well done. Prince One job well done. Àwọ̀jú ọ̀la àwọ̀ sacrifice àwọn tó kú nínú ilé yẹn torí pé kọ́mrẹ́sọ̀lá kò gbọ́dọ̀ kú ó sẹ́ndì fídíò kan sí mi kò ń ṣe. Yes ìyá wa kò gbọ́dọ̀ kú job well done. Ẹ̀jẹ̀ bó ṣe tick nígbà tí wọ́n pa àdàkùn tó wọ jáde tó bá jẹ́ pé torí ẹ̀jẹ̀ yẹn nìkan lásán ẹ̀jẹ̀ yẹn máa bí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ pé Ìgbòho irọ́ ló ń pa. Àṣẹ ó máa bí wọ́n. ẹ̀jẹ̀ tó pa sínú ilé ẹ̀ ní àdògán tẹ̀mí rí léèyàn tó fìrìgbọ̀n tó wá di pé wọ́n wọ síta kódà tẹ́ bá gbọ́n tí Mr. Wisdom sọ díẹ̀ ó ní lẹ́yìn ìgbà tí wọ́n pa àfi máa go into too much detail torí pé ó sì ní ìyàwó ó dẹ̀ lọ́mọ èmi ò pàdé ìyàwó ẹ̀ rí gbogbo oṣù mẹ́fà tí mo lò nínú ilé Ìgbòho ni mo fi ń rí àdògán almost every day kò dẹ̀ sí outing kan tá a bá fẹ́ jáde àdògán wà lára àwọn tó jẹ́ personal ọ̀rẹ́
ìtọ́sọ́nà ẹni tó fi rẹ̀ sílẹ̀ pé aláyé tẹ́ bá ti ló ti yá ó ti yá fẹ́mi nígbà míì tá a bá tẹ̀ ti fẹ́ jáde pa fẹ́ yọ jáde pa fẹ́ gbé dání á tún sọ pé rọ́nisẹ́ àjọ ń lọ ni. That is the kind of relationship that they have. Wọ́n wá pa àdògán sínú ilé ẹ̀yin wá ń sọ pé gbogbo tí Ìgbòho ń ṣe pé irọ́ ló ń pa. Ǹjẹ́ mọ iye bí ẹ̀jẹ̀ tó jáde lára àdògán? Ǹjẹ́ mọ̀ pé each of those blood tó jáde lára ẹ̀ ǹjẹ́ mọ in tó mì sí Ìgbòho? Ǹjẹ́ tẹ̀ ní iota of understanding? Ẹ wá jókòó mo sọ fún yín pé gbogbo tí gbogbo wa ń ṣe lórí social media yìí is just 2%. 5% gangan Ìgbòho ti gbé dání ọwọ́ Ìgbòho ló wà. Mo dẹ̀ tún sọ categorically lẹ́nìí tí kò bá sí Ìgbòho ẹ̀ lè gba Yorùbá nation. Tí kò bá sí Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Yorùbá nation tá à ń fẹ́ yẹn kò lè wáyé nítorí pé òun gangan ni the bone tí wọ́n fẹ́ gé kúrò tọ́ba dẹ̀ ti fọ́ egungun kúrò lára ẹran mélòó ló kù lára ẹran náà. Àwa tún sọ fún yín òtítọ́ ńlá nìyẹn ọlẹ́gbọ́ yẹn òtítọ́ lẹ ti gbọ́. Òmùgọ̀ ló pọ̀ jù ní gbogbo yín. Ìgbòho Ọlọ́run ló ràn ọ́ àwọn Dúpẹ́ Onítìrí Ọlọ́run ló ràn the Ìgbòho. virulent woman. Ẹ ṣe rí i pé lásìkò yìí olótìtọ́ lè kó sípò ká. Nínú Zoom pẹ̀lú glasses ẹ̀ tó wé gèlè tó bá mọ̀ pé èèyàn lòun kóun sọ̀kalẹ̀ bí ìyá jagun ṣe ń lọ káàkiri. Ìyá jagun màmá rere nìyẹn. Ìyá yẹn kò sí gbogbo rálì tó ń ṣe nílẹ̀ Yorùbá. Ìyá jagun ìyá rere nìyẹn. Àwọn ìyá nìyẹn. Àwọn ìyá nìyẹn. Èyí lè sọ̀kalẹ̀ bọ̀ ṣẹ́rí gbogbo rhetoric tẹ̀ ń ṣe lórí social media. It is not even being heard ní any other part of Yorùbá land. Àwa tá kàn ń pariwo yín nìkan lórí social media. Àwa nìkan ni wọ́n fi mọ̀ pé ẹ̀ exist. And I am not joking. Tẹ́ bá fi pé wọ́n exist. Ẹ rán èèyàn lọ sí agboolé yín. Kẹ wá sọ pé ẹ̀ ń béèrè ẹni báyìí pé ẹ fẹ́ mọ̀ bóyá wọ́n ti gbọ́ orúkọ ẹ̀ rí. Kẹ dárúkọ gbogbo wa. Àtẹ̀mí náà. Kẹ wá dárúkọ Ìgbòho. Kẹ wá wo ẹni tó máa recommend láàrin gbogbo wa. Ìgbòho ni number one. Ó lè dàbí pé Ìgbòho ò tí ì ṣe kankan. Ìgbòho ni number one all the whole world number one. Nàìjíríà ní January mo mọ̀ pé definitely. Orúkọ Ìgbòho ti ń reign before Yorùbá nation. Orúkọ Ìgbòho ti ń reign before Yorùbá nation. Àwọn tó mọ̀ Ìgbòho wọ́n fi pé Yorùbá nation ló jẹ́ kí Ìgbòho ring bell. Orúkọ Ìgbòho ti ń ring bell ní Nàìjíríà before the Yorùbá nation. A dẹ̀ ti sọ pé whether they like it or not, a máa negotiate ní. A máa kọ́kọ́ negotiate. A máa exhaust gbogbo tó ń pè ní the final part of diplomacy. Tí diplomacy ò bá wá work, tí negotiation ò bá work, tí consultation ò bá work, then we will be thinking of the last result, which is Famaja. Ìyẹn ò ń ṣe ń tàṣe máa sọ pé àníjà. Àmọ́, why should we want to fight when we can still negotiate, we can still diplomacy, we can still do consultation? So kí ló wá ń kán gbogbo yín lójú? Kò lè yé wọn. Mo sọ fún yín láti 2 years kí n tó pàdé Ìgbòho ni mo Yorùbá sọ pé a máa jà ní. ọ̀nà tó mi ń gbà wọ́n náà gbọ́ ni kò lè yé ẹ̀ kankan. Ọlọ́run ló bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀. Ìrìnàjò ẹni àti Ìgbòho máa pàdé lẹ́yìn ìgbà tó pa Tolú lọ parọ́ tilẹ̀, and that is after months. Mo ti sọ pé máa jó Nigerian embassy ní London kó tó di pé mo pàdé Ìgbòho. Bàbá Akíntóyè ló pè mí pé ọmọ mi má ṣe bẹ́ẹ̀. Ọ̀nà tá a máa gbà kọ́ nìyẹn. Mo dẹ̀ jẹ́ kó yé bàbá yẹn pé mò ń bọ̀ lé. Ó kù díẹ̀. Tí bá délé, màá wá sọ àwọn ọ̀rọ̀ kan fún yín. Nígbà tí mo dẹ̀ délé, mo bá bàbá yẹn sọ̀rọ̀. Bàbá yẹn náà dẹ̀ tún sọ àwọn ọ̀rọ̀ míì fún mi. Mo wá realize pé okay, lótìtọ́ lótòdó, tá a bá tẹ̀ sọ pé a fẹ́ jà, tá a náà bá fẹ́ jà, a sì máa exhaust gbogbo diplomacy line. A sì máa ṣe consultation, a sì máa ṣe diplomacy, a sì máa negotiate. Kò síbi kankan tí wọ́n kì í negotiate. Ó ṣe Koiki Onitiri àtàwọn group ẹ̀ ọmọ pé ọgbọ́n jagbára lọ gbogbo wọn wúruwúruwúruwúruwúru. Ṣe diplomacy tí torí pé diplomacy yẹn ò work. Wọ́n gbé declaration wọn jáde. So àwọn ò tí ì dé stage pé a ti ṣiṣẹ́ tán délẹ̀. Àìtí ìṣedélẹ̀ because inter ṣe ń ṣe bọ̀. Àwọn Scotland, they are still doing the same thing for the last how many years? 2014 is the last referendum. Dípò Onitiri ó lè ní. Mo ti sọ fún ó fẹ́ fi èrú gba àbùkù ni.
afọ́jú ni àwọn tó ń tẹ̀lé afọ́jú inú kòtò ló máa já sí. ẹ ṣe sùúrù a lè fún yín ní Yorùbá nation ìyẹn àwọn politicians wa ni wọ́n sọ̀rọ̀ báyìí nítorí pé wọ́n ń rí prospect pé bí Tinubu bá débẹ̀ àwọn á di olówó àwọn á di èèyàn àwọn á dẹ̀ lè máa sọ fún Tinubu pé bóyá á jẹ́ kó fẹ́ lọ àbí kò ní lọ mo dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ Tinubu is the last card kọ́nà fún ní ẹ̀mí gúngùn kó lọ́rọ̀ ẹ̀mí tiẹ̀ kó lọ́rọ̀ ẹ̀mí tèmi èmi ò rókù sí mo ranu sí èmi sì máa wà more stronger ju Tinubu lọ by the time tí Tinubu bá ṣe tán in the first 4 years ọdún mẹ́rin ló sì kọ́kọ́ níná kò tí ì ná ọdún mẹ́jọ ó dìgbà tó bá parí ọdún mẹ́rin ló ṣẹ̀ máa tún padà jáde and that is subject to táwọn northern náà bá sì fẹ́ fún ní opportunity so gbogbo géèmù pé wọ́n play politics that is being played right now it is not the kind of politics that will move us. Because Tinubu himself, ó mọ̀ dájú pé he is the last representative nílẹ̀ Yorùbá. Mo dẹ̀ hope pé gbogbo àwọn ọba tó ń pè nísìnyí tó ń bá sọ̀rọ̀ wọ́n á máa sọ̀rọ̀ nínú private wọn. Ó dùn mí pé ikú bàbá yèyé ti lọ. Mo mọ tí bàbá sọ fún mi lórí ọ̀rọ̀ Tinubu nígbà tá a wà lórí ìjókòó is not for public consumption. Mo sọ fún yín pé in tó ń bẹ lábẹ́ kùn yìí 6 months tí mo lọ bá Ìgbòho gbé mo rí oríṣiríṣi mo gbọ́ in tí àwọn àgbààgbà ń sọ tó jẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kò ń ṣe gbogbo pé ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lórí tẹlifóònù ẹni bá fẹ́ bá àwọn àgbààgbà sọ̀rọ̀ ẹ̀ sọ̀kalẹ̀ ẹ̀ lọ gbọ́ nǹkan tó fẹ́ sọ fún yín I was privileged kò ń ṣe nǹkan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta in private la fi bá bàbá ikú bàbá yèyé sọ̀rọ̀ èmi àti Ìgbòho nìkan so kí la wá ń sọ and ó dẹ̀ tébú ọ̀rọ̀ fún wa wọ́n ní Koiki ọmọ mi súnmọ́ mi wọ́n ní báyìí àwò báyìí so gbogbo ìtí ẹ̀ ń sọ lórí social media mo sọ fún yín pé 2% ni and the only country ẹ wojú mi dáadáa the only country tó sì ń fa ìrìn àjò yìí wálẹ̀ òun nìlú tèmi wà nínú ẹ̀ I will not say more than that UK òun ló sì ń fa ìrìn àjò Nàìjíríà òun ló fà wálẹ̀ but in tó máa trigger wàhálà whether we are ready or not UK mọ àwọn tó ń pè ní Biafra lótìtọ́ ẹ lè máa ní àwọn Biafra yẹn ẹ fẹ́ ní kankan bá wọn ṣe ní kankan láti bá wọn ṣe olúkálùkù máa dá ọmú yẹ ẹ gbé ni but tó bá bẹ̀rẹ̀ UK mọ̀ pé tó bá support Nàìjíríà this time around wàhálà tó máa délẹ̀ láti ọ̀dọ̀ tiwa náà kò ní ṣe kó rárá I will not say more than that bí UK bá support Nigerian government lórí pé a fẹ́ pín tí wọ́n kó gbogbo wa sórí round table there is still room for the round table discussion. There is still room for everybody to be brought onto the conversation and let us ask the question, do we still want to live together as the one entity called Nigeria or do we want to go as a separate indigenous people? Tí wọ́n bá fún Biafra láyè kó lọ, I bet you within the next 8 years, tabasi wà nínú Nigeria, things will go the other way around. Ẹ lè máa ní àwọn Biafra àwọn ti jagun rí UK ló support Nigeria ni kò jẹ́ kógun yẹn ṣe tán délẹ̀. And let me put it out again. Wojú mi dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Onitiri. Ẹ wojú mi dáadáa. UK ni mo wà. Pé wọ́n ọmọ tí mo ń ṣe wọ́n wà aware of it. But I will not put myself in that terrorism aspect. Ẹ ní fi ọ̀rọ̀ terrorism tó jẹ́ pé tí UK lè fi búyàn mọ́lẹ̀. Kẹwàá link ẹ̀ mọ́ Yorùbá nation kí UK lè máa sọ pé àwọn ń gádà evidence táwọn ń gádà yẹn ó indicate pé intan ṣe terrorism ni mo dẹ̀ mọ̀ tí mo sọ I will not go into all the details mo lórí ìgbà tá a bá gba Yorùbá nation tán àwọn nǹkan kan wà tí máa jáde tí máa sọ bóyá nínú ìwé mi ni o bóyá nígbà tí máa present ẹ̀ ni o nítorí pé the UK government is also double playing one double play gbogbo wa wọ́n play gbogbo wa báyìí lọ́tún lọ́sì bó ṣe ń play Hausa wọ́n play Igbo wọ́n play Yorùbá wọ́n play gbogbo wa again just as bó ṣe play wa nígbà tí a fẹ́ kúrò nínú Nàìjíríà but we are saying we are fighting for one thing non-violent it is called the right to self-determination tó bá jẹ́ pé lórí yẹn mo dúró lé lórí I have no fear for anything but ẹ bá ti fẹ́ mú ọ̀rọ̀ terrorism tí Dúpẹ́ àti àwọn kákọ́sẹ̀ tẹ́ẹ̀ náà ẹ fẹ́ gba Yorùbá nation fún wa ẹ fẹ́ fi ọ̀rọ̀ terrorism ti kún lábẹ́lẹ̀ let me say this
a máa fa tó tán nílẹ̀ pẹ̀lú ra wa. A máa ṣe kí ni? A máa fa tó tán nílẹ̀ pẹ̀lú ra wa. Gbogbo presentation tá à ń ṣe is just to let our people know that the Nigeria of today is no longer working. Bó bá wọn UK, ó lóun máa fún wa ní gbogbo support nípa pé kí Nigeria fi ṣiṣẹ́. Everybody knows the Nigeria of today is completely finished. Mo sọ fún yín ní 2-3 weeks ago, Bola Tinubu was there about a week ago roughly, or 2 weeks now. Just kó tó di pé aṣọdún, ó náà wá fún private. Nínú ìgbà tó padà sí Nàìjíríà, mo rí picture kan tó jáde pẹ̀lú òun àti Buhari. I hope pé wọ́n ní sọ pé Buhari ti kú anytime soon. I hope pé Buhari tó ń ṣì yẹn exist yẹn, ó gbọ́dọ̀ exist for a very long time. A gbọ́dọ̀ gbọ́ pé Buhari kú o. Tí Buhari bá ti kú, that means pé tí Nnamdi Kanu ń sọ tí àwa kan disagree, táwa kan agree, ó ti wá sí ìmúṣẹ nìyẹn. Ẹ kọ́kọ́ mú yẹn dání lénìí. Ìtọ́ bá ti lè announce pé there was a death of the former president of Nigeria. Àtọ̀rọ̀ kú fún, but tí news yẹn bá break anywhere around the world, tí Nnamdi Kanu sọ, ó ti wá, ó bẹ́tà kọ́ sí máa bá wa package ẹ̀ bó ṣe wà yẹn. Ìyẹn kan. The other question is, kí ni Tinubu gangan, kí ni wọ́n bá discuss lórí Yorùbá nation? Ìyẹn kù sóhun lọ́wọ́ pẹ̀lú àwọn tó jẹ wà nínú caucus wọn. But one thing is, Tinubu ò lè dá àwọn Biafra dúró. Tó bá delay ti Yorùbá, kò lè delay ti àwọn Biafra. Nígbà tí gbogbo ẹ máa wá sí ìmúṣẹ, I don't know. But let me say it again. As of Saturday, Igboho sọ̀rọ̀, and within 24 hours less, ẹ tún ti jáde pé Igboho ń kọ́, ó lóun tún endorse Dúpẹ́ Furulent, the scammer. Yàrá scammer. Kò ṣe pé wọ́n sọ pé wọ́n send video àwọn olórí burúkú èèyàn wọ́n fẹ́ bá olórí ṣe papọ̀ ó ní ọ̀rọ̀ dúpọ̀ ní tìrì dúpọ̀ tí olórí burúkú gbogbo wọn. Olayomi Koiki wọ́n fẹ́ bá àwọn èèyàn gidi ṣe àwọn èèyàn gidi bàbá yẹn kí tó yẹ àwọn onílẹ̀ Jẹ̀bú-Òde, àwọn òṣàlẹ̀ Jẹ̀bú-Òde, wọ́n ò ní padà lẹ́yìn mi. Bó bá ń sá lọ́tún méjì, gbogbo bí tí o bá ń lọ lọ́tún lọ́sì, máa sáré ẹ̀. Àwọn òṣàlẹ̀ Yorùbá tó ń jẹ́ tìjẹ̀bú gangan wọ̀ kúrò lẹ́yìn mi nítorí pé tí mo gbé dání. Ọ̀ní kò lẹ́yìn ẹ̀ láṣẹ̀dùmarè. Àwọn òòṣà ti ilẹ̀ Èkìtì ilẹ̀ Yorùbá wọn ní kò lẹ́yìn bàbá Akíntóyè. Ọ̀ní kò lẹ́yìn èmi náà. Àwọn òòṣà ti Ọ̀yọ́ ti Ìbàdàn wọn ní kò lẹ́yìn Ìgbòho. Àwọn òòṣà ilẹ̀ Yorùbá wọn ní kò lẹ́yìn gbogbo àtà ń ṣe Yorùbá ìṣẹ́ tọkọtọkọ. Gbogbo ohun tó bá ti di lórí ara Ọlọ́run máa fi gbé. Bá ṣe máa lọ, mo ní sọ ìtókù. Bẹ́ẹ̀ni, a máa lọ. Pé àní lọ yẹn, irọ́ rẹ̀ pa. A máa lọ bó ti ṣọ́ Ọlọ́run ti fi hàn wá. Wọ́n sọ fún ikú bàbá yèyé pé kó lọ gbé Ìgbòho wá, kó gbé wá sí palace, kó wá arrest ẹ̀ mọ́ ní palace. Mo mọ tí bàbá Ayọ̀ Adébánjọ sọ, kọ́ lọ́ba lọ́rẹ̀ mi bàbá yẹn. Ẹ lọ wo picture tí mo post. Mo ní picture yẹn ò jáde rí. Nígbà tá à ń lọ bá bàbá yẹn, kọ́ lọ́ba ń fọ̀rún kẹ́ ẹ̀gbọ́n mi dáadáa, Yínká Ọdúnmẹ́kun. Òdìmákin kọ́nà bá ń dúró ti ìyàwó àtàwọn ọmọ tó fi sílẹ̀. Ẹ má wọ́rì, àwọn ọmọ Yorùbá tí ó ń sọ̀pọ́tì àwọn politician right wọn ni ẹ má bá wọn argue, ẹ má bá wọn jà nítorí pé wọn ò tí ní understanding pé tá a bá ti control resources wa tó ń bẹ lọ́wọ́ àwọn òyìnbó tí Ọbásanjọ́ ti tàdánù. Ọbásanjọ́, I hope pé Tinubu máa probe ẹ̀ kó tó kú. I just hope so. I hope Tinubu will have the balls láti probe Bàbá Ọbásanjọ́ pẹ̀lú àwọn nǹkan tó ti tà nílẹ̀ Yorùbá. Ọlọ́run máa lo Tinubu á púbọ̀ Ọbásanjọ́. Is a very wicked bastard. Ìjà tó wà láyé Tinubu Ọbásanjọ́ Ọlọ́run bọ̀ ní kó parí. Ọbásanjọ́ máa nìyẹn. And now, èèyàn bí wọ́n fẹ́ negotiate pẹ̀lú Tinubu nítorí pé Tinubu máa rí gbogbo àwọn àṣírí yẹn. Tinubu máa rí gbogbo fáìlì tí Ọbásanjọ́ fi ta Nàìjíríà síta. I just hope Tinubu will do the needful at this particular time. Once again, Olayomi Koiki lèmi jẹ́ ní gbogbo ìmọ̀ sí Koiki Media. Koiki Media, correct. Ọ̀ká tó máa lọ, ẹ jẹ́ tún sọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹ jẹ́ ká lọ fọkàn wá balẹ̀. Yes o. Àwa la ní síyá àgbẹ̀yìn. Oh yes. Síyá àgbẹ̀yìn yẹn àwa la ní. Bẹ́ẹ̀ni. And we will fight báyé fẹ́ báyé kọ̀. This movement. Àwa la máa borí wọn. This movement belongs to every Yoruba. Yes o. Will not be hijacked by some element of Yoruba people that thought that they could twist, they could turn, they could negotiate with the Western world. Wọ́n ti jábọ́. Yoruba nation is non-negotiable. Oh yes. Yoruba nation
is the final solution. Oh yes, Benny. Must happen in our lifetime. Oh yes, that's sure. Yoruba nation cannot be stopped. Oh yes, even at 1 second. Benny. Bí a bá ti ń sùn, bí bàbá Akíntóyè ṣe sọ, àwọn ọ̀kan tó máa dìde, àwọn ọ̀pọ̀lọpọ̀ yóò sì máa dìde. Benny. We are just one out of so many Yoruba people around the world. We have them in different categories. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yẹ ẹgbẹ́. Ṣe so many things around the world. Thank you, Koiki Media. Thank you, Olayomi Koiki. Thank you. O ṣeun. Ẹ ń gbìyànjú. Wá, o ṣeun. Tí ẹ ń fi àárọ̀ tí ẹ fi ń fi àdúrà ránṣẹ́ sí wa nítorí pé ìta gbé dání ó ní big risk and everybody knows that. Mo ka article kan lánàá nípa Nigel Farage. I will not go into all the details of that, but ẹni tó bá lè lọ find article yẹn ẹ type in Nigel Farage ẹ lọ ka nǹkan tó kọ wọ́n pe àwọn kan ní PEP lọ Google ẹ̀ ibi tí màá fi lẹ̀ sí nìyẹn. I believe I have been more wisdom on that name as well in this country. More wisdom PEP, in the knowledge of God. That means that we fall are upon not you, just fall any upon other me. person anymore. Fall upon we, the Yoruba. But let me say this: we are on our right track. Nobody can stop this movement. My name is the last man standing. We will fight till we get what belongs to us. Just like Bama Wolowo, she fight, whether fighting with the right way or fighting the other way around. Something will lead to something. Something will occur at the appropriate time. When that something happens, Yoruba people will be free. Àwọn ọ̀dàlẹ̀ àwọn ló máa kú láṣẹ lọ. Àwa tá tọkàntọkàn ní kú. Àgbègbè àlàáfíà. Ẹ̀mí gúgbà àlàáfíà Ọlọ́run á fún wa. Yesterday was the full moon. Bẹ́ẹ̀ni. At exactly 12:33 a.m. yesterday, moon tó ń rí yẹn, wọ́n máa ń drop wá sísàlẹ̀ díẹ̀. It's all about the energy. Wọ́n monitor energy yẹn. Wọ́n mọ̀ pé energy kan fẹ́ jáde. Nígbà tó fẹ́ jáde nìkan ni gbogbo ọ̀ tí mọ̀. Lótìtọ́, ó wù mí pé ká ti wà nínú ilẹ̀ Yorùbá báyìí. But we are still working to make sure it happens, and it will happen. Amen. I am just 40 plus. Tinubu fúnra rẹ̀, kọ́lọ̀ fún lẹ́mìí gúngùn. Gbogbo wa fún ara wa, àjọ máa witness ẹ̀ ni. Àwọn lè wà nínú arúgbó age wọn ni. Èmi àṣẹ máa wà nínú 60 age mi bó ṣe máa rí nìyẹn. Wọ́n pé ànígbà Yorùbá nation. Nílẹ̀ Yorùbá, ìrọ̀lẹ́ pa. Yorùbá nation máa wáyé, kò sẹ́ni tó lè dá dúró. Once again, let's listen to this before we close the broadcast. Long live Baba Professor Akitoye. Long live Baba. Ṣe. Ṣe. Ọ̀nà tó lọ́n gbà ṣòro gan, ẹ̀dá òye. Long live Baba Professor Banji Akintoye. Long live Baba Professor Adebanji Akintoye. Long live Baba.
the good news. Oracle has spoken. The oracle of Yoruba nation have spoken. Long live Dr. Sunday Adeyebo Mayatola Gbowosha. Long live Sunday Gbowosha. Long live sons and daughters of Yoruba nation. Bẹ́ẹ̀ni Ọlọ́run ló pè. Àmì àṣẹ Èdùmàrè. Nípa tọ́lọ́run ṣiṣẹ́ ni. Àmì àṣẹ. Àmì àṣẹ. Àṣẹ. Lágbára Elédùmarè. Ọlọ́run bá ilẹ̀ Yorùbá àbáwá ṣe. Àṣẹ. Bá a gbé dé ibi tí àwa gan ọlọ́kàn sí. Bẹ́ẹ̀ni, a ṣe jù bẹ́ẹ̀ lọ. Gbogbo òwúrò tó bá ń ṣe àwọn onílẹ̀ wọ́n á máa pín ní mọ́lẹ̀. Àṣẹ. Wípé àníyàn tẹ́ gbé dání ó yàtọ̀ sí àníyàn tí gbogbo ọmọ Yorùbá gbé dání. Bẹ́ẹ̀ni. Ẹ wojú mi dáadáa gbogbo yín tí mo dárúkọ. Ẹ wojú mi dáadáa. Koiki, nothing could do you. You are covered with the blood of Jesus Christ. We can see you. Olayomi Koiki, I say you are covered with the blood of Jesus Christ. I too am covered. I too am covered with the blood of Jesus Christ. It's not the intention. Ẹ lè ṣe kankan láti fi destroy bàbá wa Professor Adebanji Akintoye àti Chief Ayiloge. We will be there for them. Yes, so. Yes, so. Ẹ̀yin nígbà tẹ́ wà nílé ẹ fọkàn yín balẹ̀. Ọkàn tí ó balẹ̀. Mo sọ pé ẹ fọkàn yín balẹ̀. DSS tí ó fẹ́ dún wòrówòrówó mọ́ yín they won't nítorí pé wọ́n mọ nǹkan pè ní àwa tí a tẹ̀lé bàbá Akintoye. Bẹ́ẹ̀ni ọmọ yàtọ̀ ọ̀tọ̀ tó sí yàtọ̀ bẹ́ẹ̀ni. They can play pranky but they know. Mo ti bá wọn kan sọ̀rọ̀ I don't have to go into details. Mo ti bá wọn sọ̀rọ̀ láàárọ̀ ẹ fọkàn yín balẹ̀. Things will not happen tó máa di pé wọ́n máa ná kó yín lọ anywhere. I can assure us that. Wọ́n tẹ̀ ní pẹ́ẹ́nì kankan. Plan tí wọ́n plan. Abẹ́rẹ́ lọ kọ́ lóko tó dí. Wọ́n fẹ́ kó àwọn kan wọnú ilẹ̀ Yorùbá kọ́ bẹ̀rẹ̀ sí ń dàpọ̀ bolẹ̀ kọ́ pa anybody tó bá lè pa. Ẹ jẹ́ kí wọ́n gbogbo bọ́dà tó wọlé Yorùbá ẹ máa bẹ̀ sí ń ṣọ́ gbogbo bọ́dà tó wọlé Yorùbá. Ẹ̀yin yín jagunjagun wa gbogbo bọ́dà tó wọlé Yorùbá ẹ bẹ̀ sí ń ṣọ́. And that is the agenda of Dupe and Ijinle àti Black Sheep àti Ìyá Kogi tí wọ́n mọ̀ dájúdájú. Olayomi Koiki lè mi jẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Koiki Media. Confam ọmọ Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀ bá sàkó ní wọlé bẹ́ẹ̀ bá Sunday ní àrá ó máa dúró síta ni. Bátò sẹ́dà wàá ṣeré Koiki. Nǹkan mi ni mo gbé dání. Wàá ṣeré. Tí mò ń sùn tí mò ń jí nínú Yorùbá nation yìí pé kí ìran wa kó lè wà òkè bẹ́ẹ̀ bá sàkó ní wọlé. Mo dẹ̀ fẹ́ kó yẹ yín. Tẹ̀lé wọlé. Ó dúró tatatata. Bẹ́ẹ̀ni. Ìjọ tó bá lídìí àgbò ni mò ń pa fún. Ìjọ tó bá lídìí sàárà mo ní kó lọ ṣe fún. Nítorí pé agbọ́ Ọlọ́run ọwọ́wọ́ ní kò sàlàkó. wàhálà tó ń ṣe tó fi gbé wa sáyé tí ó gbádùn táwọn ọmọ ẹ̀ gbádùn tẹ́mi wá jáde tí mo ní ìyá ń já wọn kan kí ní kàn mí ń bá jókòó ayé mi kí n máa gbádùn ayé mi lọ ní London. Àìmọye àwọn ọ̀rẹ́ mi wọ́n ń gbádùn ayé wọn tí wọ́n kíá. Bẹ́ẹ̀ni àwa tá à ń jà fún Yorùbá nation tọkọtọkọ àwọn kan wá fẹ́ dàrú. Ẹni tó bá mọ̀ ẹ tún lọ bèrè ilé bàbá mi ṣe ń bẹ níjẹ̀bú Òde ó ń bẹ ní Sùúrùlérè níbi tó dúró sí street méjì nílé bàbá mi 19 air condition ló wà ní ilé tiwa kó tó di pé bàbá mi kú in the 80s U-turn ni mo sì mi ṣe lọ sí America níjọ́ Friday tọmọdé níjọ́ Sunday I have no reason láti wá máa pariwo Yorùbá nation torí pé ó yẹ kí ọ̀rọ̀ máa ṣayé mi lọ. Nítorí àìràn wa lọ́la ṣe ń ṣe ànírú àwọn kan alátiṣe torí àwọn kan. Ó wà rẹ́sà wà kan mọ́lẹ̀ ó ní ẹ máa polongo Yorùbá nation ẹ súnmọ́ bàbá Akintoye tẹ bá ti ń pariwo yẹn aláàánú kan tún dé nígbà tá a bẹ̀rẹ̀ ní 2019 àwọn ìpè Ìgbòho ń bọ̀ láti. Bẹ́ẹ̀ni kábíyèsí. tó ní kí n pè Ìgbòho
kò dẹ̀ sẹ́ni kankan tó sọ fún Ìgbòho kó pè mí nígbà kásìkò tó wọ́n parọ́ tilé tí mo lọ sí embassy tí mo sunkún nígbòho wà nínú yàrá ẹ̀ ló ń wo pé tatúlélẹ̀ ló pè sínú program the rest is history. Àwọn alálẹ̀ mọ bó ṣe ṣiṣẹ́ Jésù Kristi àti Ànábì Muhammad fáwọn àtà believe in it as well ó mọ bó ṣe máa ṣiṣẹ́ mo sọ fún yín pé Jésù ò dáwọ́ṣẹ́ dúró lórí Yorùbá nation wàláì Jésù tèmi nígbàgbọ́ nú ẹ̀ kò dáwọ́ṣẹ́ dúró mo tún nígbàgbọ́ nú ti ìbílẹ̀. Job well done Koiki. lórí Kogi after the Star Radio as we say Kogi state là ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹni tó bá mọ̀ ẹ lọ wò tá a ti ṣe bẹ̀ ẹ jẹ́ ká sọ fún yín pé bọ́n ṣe bà Kogi jẹ́ bẹ́ẹ̀ náà lọ bà gbogbo ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan jẹ́ ẹ pàdé mi ní after the Star Radio tá a tún máa bẹ̀rẹ̀ exposition lórí Kogi. Bye for now. Ọlọ́run a ti gbọ́rọ̀. Iṣẹ́ wà fúnlẹ̀ wá. Orílẹ̀-èdè. Orílẹ̀-èdè wa. Kàgbéga. 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 Kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́. Ká ṣiṣẹ́. Ká ṣiṣẹ́. Ká ṣiṣẹ́. Ká ṣiṣẹ́. Ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan. Ìṣọ̀kan àtòmìnira. Ní ẹ jẹ́ ká máa lépa. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Tẹ̀síwájú. Fọ̀pọ̀ ire. Àtòhun tó dára. Ẹ̀yin ọmọ Odùduwà. Ọmọ Oòduà dìde. Ẹ jẹ́ ká bọ́ sípò. Bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni. Èmi ni ìwọ ni. Ògo adúláwọ̀. Shalom. Yorùbá nation no going back. Ire.